àáfàá ọ̀kanlọ́mọ ti fohùn ránṣẹ́ sí sheik oníkan àti àwọn àáfàá tó kù tọ́rọ̀ kàn pé ìyá ọlọ́sùn ìjọ́sí tí wọ́n ṣèlérí hajj fún ìyá ọlọ́sùn tó di mùsùlùmí tí wọ́n promise lóríṣiríṣi nǹkan tó ṣàdéhùn lóríṣiríṣi fún pé kí wọ́n tètè lọ ṣe o kí ló dé tí wọn ò tí ì ṣe ṣọmọ ibi tọ́rọ̀ yìí máa yí sí ńgbà tó bá yá ṣọ́nkù mọ ibi tí ìyá ọlọ́sùn yìí ti ń bọ̀ kó tó di pò di mùsùlùmí kí ló dé tí wọn ò tí ì mú àwọn ìlérí tí wọ́n ṣe fún ìyá ọlọ́sùn tó di ìyá oníkùránì yìí ṣe. Ọ̀kanlọ́mọ sọ ìdí tí gbogbo àwọn àáfàá tó ṣe ìlérí fún ìyá yìí ṣe gbọ́dọ̀ mú un ṣẹ ní kíákíá. Lórí ọ̀rọ̀ yìí náà ni Tani Olohun ti jáde láti bẹ̀ àwọn àáfàá pé ẹ wo gbogbo ìlérí tẹ́ ẹ ṣe fún ìyá Ọ̀ṣun níjọ́sí ẹ tètè lọ múṣẹ́ o ẹ tètè lọ múṣẹ́ o. Ìlérí tí wọ́n ṣe fún ìyá Ọ̀ṣun ìjọ́sí tó pàpà wá di ìyá oníkùránì òun náà ni Ọ̀kanlọ́mọ fi jáde wípé ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o ẹ ní láti wá nǹkan ṣe sí kó má bàa mú ọ̀rọ̀ tí ò yẹ kó wáyé kó má bàa mú bá àwọn mùsùlùmí. Kí ni Ọ̀kanlọ́mọ àwọn ọ̀rọ̀ wo ni Ọ̀kanlọ́mọ fi ránṣẹ́ sí sheik oníkan àti àwọn àáfàá tó kù tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ ìyá oníkùránì ẹ jẹ́ a jọ gbọ́. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ẹ rí i pé mo sọ̀rọ̀ yóò ní Kùránì ní bí ọ̀sẹ̀ méjì nípa ọ̀rọ̀ hajj. Ṣé ti rí ọ̀rọ̀ hajj ìyá yẹn? Gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ o. Bàbá wa Sheikh Oníkan àdéhùn tẹ́ ṣe fún ìyá oníkùránì nípa hajj ìwọ Ọlọ́run ni o. Ẹ̀dẹ̀ mọ̀ bí tíyà yẹn ti ń bọ̀ tíyà yẹn ò bá fi lè lọ sí àjì ọdún yìí ẹ rántí pé gbogbo mùsùlùmí náà máa fi bú o. Ẹ rántí pé bìkan ìyá yẹn ti ń bọ̀ o. Ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn tí ìyá yẹn kúrò lọ́dọ̀ wọn inú abímọkún kan kì í dùn wọn inú wọn ò dùn pé ìyá yẹn kúrò láàrin wọn o. Tí ìyá yẹn ò bá wá fi lè lọ Mọ́kà lọ́dún yìí bàbá wa Oníkan àdéhùn tẹ́ ṣe fún Ọlọ́run lára ìyá yẹn tọ́ ẹ̀yin àtọlọ́run ni o. Àwa tún pè a gbìyànjú pé ká bá yín sọ̀rọ̀ iye tó bá wà nílẹ̀ kẹ́ kó wá kí àwa náà mọ̀ bá yín máa ṣe tó mọ́ kàfẹ́ nìyẹn. Mo dẹ̀ padà gbọ́ lẹ́nu bàbá ń pàdé lórí láìpẹ́ pé ọ̀rẹ́ yín tí wá bá yín sọ̀rọ̀ pé kẹ́ má bá mi sọ̀rọ̀. Wàláì mi ò mọ̀ yín rí kódà mi ì rí yín rí mi ì dẹ̀ fi ṣe gbéraga ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń tọrọ fẹ́sìn tó dẹ̀ járò lé àwọn àáfàá èmi máa ń pọ́n wọn lé. Àìmọ̀ mi rí pé ẹ̀dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ yẹn rí iṣẹ́ Ọlọ́run ló mú òpó dà wá pọ̀. Mi ìwà bá yín kí n tọrọ owó lọ́wọ́ yín bàbá wọn Oníkan mi ìwà bá yín kí n tọrọ owó lọ́wọ́ yín. Mo lérò pé ká jọ sọ̀rọ̀ ká dialogue lórí bí ìyá yẹn ṣe máa lọ Mọ́kà ọdún yìí tí wọ́n ní tara yín ara ìyá yẹn gbogbo mùsùlùmí yẹn ni mo wà á tà o. Ṣùgbọ́n tí Fúlàní bá ní kẹ́ má bá mi sọ̀rọ̀ tẹ́yìn náà dẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ ṣáà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rán ìyá yẹn ní Mọ́kà ọdún yìí ní kókó. Ẹ̀bánikẹ́ni kan má bá yín dá sí ipe ẹ̀ pèèyàn sí kò sí wàhálà àwa náà a máa dákẹ́ a máa fà sẹ́yìn padà. Gbogbo mùsùlùmí ṣe ń gbọ́ báyìí o àwọn ò sọ́pà àràn ìyá yẹn lọ́wọ́ pé lórí àdéhùn o. Wọ́n ní àáfàá bàbá Oníkan àléfà Oníkan ní òun ò pẹ́ nígbàdí kó bóun dá sọ̀rọ̀ àjì òun ò dẹ̀ tán láti bá wa sọ̀rọ̀ tó láti ìyá yẹn ò bá ti lọ sí Mọ́kà ọdún yìí wọ Ọlọ́run ni o. Bàbá Oníkan ìwọ Ọlọ́run ni o tí ìyá yẹn ò bá ti lọ sí Mọ́kà ọdún yìí Ọlọ́run ó bí lálùkì àmọ́ o. Torí ọ̀hún bá máa gbé Mọ́kà ní 5 million 100 million ẹ̀dìbọ́ Ọlọ́run ṣàdéhùn náà o. Bí Mọ́kà ṣe wọ́n tó lọ́dún yìí èmi náà rányàn Mọ́kà o. Mo rányàn ní Mọ́kà ọdún yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó dẹ̀ máa gun àlàbà tó máa lọ rí tó máa bọ̀ ọ́ bó ṣe wọ́n tó èmi náà kówó yẹn lẹ̀ lápò ara mi o. Mo ṣàdéhùn fún láti láàsì ẹ̀ mo ní tó bá ti ń borí tó ti ń kírun àrùn ní Mọ́kà ó dẹ̀ mú àdéhùn yẹn kó tó ń borí ó kírun mo dẹ̀ fún ní Mọ́kà ẹ̀ lọ́dún yìí. Bàbá Akeugbagold tí mo fi kọ́ lọ́rùn bàbá Akeugbagold àwọn kọ́ lọ́pàá fẹ́ rányàn Mọ́kà o. Èmi ni mo pe bàbá Akeugbagold èmi mo pe wọ́n o pé bàbá ń fẹ́ kẹ́ bá mi dá sọ́rọ̀ yìí bàbá lẹ́yìn pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó bá ti fẹ́ máa bẹ́ẹ̀ fẹ́. Fún ara mi mo mọ̀ pé bàbá Akeugbagold èèyàn 4 náà lọ Mọ́kà lọ́dún yìí èèyàn 4 náà máa rán lọ.
ẹ̀mọ ibi mọ́kà ṣe tó so that bàbá wa sheik oníkan èmi ò bínú o mo dẹ̀ mọ̀ pé àfa wa lẹ jẹ́ ṣùgbọ́n ìwọ ọlọ́run ni ẹ rántí ọ̀rọ̀ ọlọ́run tó ní pé yá yóò lè dín náà àmọ̀nù lè má tẹ̀kú lúnà má látẹ̀fù àlúnà kábúrà mákítà inda Allah à ń tẹ̀kú lúnà má látẹ̀fù àlúnà ẹ rántí o nídìí eléyìí láàrin yẹn bàbá wọn nìkan ẹ gbìyànjú ẹ má déhùn iṣẹ́ tábà ní kẹ́nìbọ̀dì má bá yín dá sí ọlọ́run máa fẹ́ gbára yín ká ẹ tá make sure pé yá yín lọ sí Mẹ́kà ọdún yìí bóyá ìjẹ́ nìyẹn láàrin yẹn now. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.